ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn mi à ń sọ̀rọ̀ nípa gbogbo ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa ikú Tolúlọpẹ́ Àròtilẹ̀ àtòrí a gbọ́ wípé wọ́n fẹ́ bo ọmọ wa yìí mọ́lẹ̀ ní ọjọ́ àlárúbà ṣé bẹ́ẹ̀ yẹn náà ni wọ́n ti gbàgbé ọmọ yẹn ṣó dẹ̀ ti tán bẹ́ẹ̀ náà ni ayé tó ń tẹ̀síwájú àwọn ọ̀kà ń gbilẹ̀ sí àwọn èèyàn ìkà wọ́n ń tẹ̀síwájú nínú iṣẹ́ ẹbí wọn síbẹ̀ àwa tá a sọ wípé a jẹ́ ọmọ Odùduwà à ń wòran alájú wa sílẹ̀ kí tàlùbọ̀ yẹn tó fi kó wọ́ ṣé tí wọ́n bá sì gbin ọmọ yìí tán gbègbè tán báyìí kí lẹ rò pé ó tún yẹ kó ṣẹlẹ̀ ta ló kàn ta lẹ mọ̀ tí wọ́n tún ń gbèrò fún mọyì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti sọnù lábẹ́nú tá àti ẹ̀gbúròó àwọn ògo kan náà nìyẹn àwọn ọjọ́ iwájú orílẹ̀-èdè Odùduwà àwọn nìyẹn mọyì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ti wà ní ìgbèkùn kì í ṣe gbogbo ẹni tí wọ́n bá ti kúkú pa bíi Tolúlọpẹ́ nìkan ni wọ́n ti pa àìmọyì ọ̀pọ̀lọpọ̀ kádàrá ọmọ ilẹ̀ Odùduwà tí wọ́n ti pa lápasáyé a sì jókòó à ń wòran anílé ti yá ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibo là ń lọ ẹ̀yin èèyàn mi nílé lóko ta ló kàn bí kò bá tiẹ̀ wọlé kí ni ká sọ nípa ti àwọn ọmọ tí wọ́n ti gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn àwọn ọmọ tí wọ́n ti sọ di alárìnkiri gbogbo àwọn ọmọ tó yẹ kó jẹ́ ògo ohun àmúyangàn láàrin àwùjọ tí wọ́n ti di ìdàkudà tí wọ́n di alárìnkiri tí wọ́n di jàgídíjàgan tí wọ́n ti gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn tí wọ́n gbé pàǹdà lé wọn lọ́wọ́ wọ́n gba ọgbọ́n lọ́wọ́ wọn wọ́n gbé ìwà jàǹdùkú lé wọn lọ́wọ́ wọ́n gba ògo wọn wọ́n gbé ìyà lé wọn lọ́wọ́ wọ́n gba ẹ̀rín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá òbí wọ́n gbé ẹkún lé wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé ni wọ́n ti dorí kodò ẹ bá bi mí ẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ń fẹ́ gangan kí ni àwọn òṣìkàṣìkà yìí gangan kí ni wọ́n ń fẹ́ lọ́wọ́ wa kí ló dé tó jẹ́ wípé ìgbé ayé wa papọ̀ tí ò bá sàn kí ló dé tí wọ́n sọ wípé àtún lè lọ wọ́n ní bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí ni kí ló dé tí wọ́n ń pa àwọn ọmọ jàgìjàgì tán pa wọ́n nípakúpa mo wá sórí ètò yìí ní ọjọ́ àbámẹ́ta mo sọ nǹkan kan fún wa pé ǹjẹ́ tiẹ̀ ní àwọn olórí bí àsìkò tá a máa mọ̀ bóyá ní àwọn olórí leléyìí àsìkò tí a máa mọ̀ bóyá lótìtọ́ àwọn bàbá wa tí wọ́n dìde tí wọ́n sọ pé àwọn ni bàbá wa àsìkò tá a máa mọ̀ bóyá lótìtọ́ bàbá wa ni wọ́n jẹ́ àsìkò tá a máa mọ̀ lílé a fẹ́ mọ̀ bóyá lódodo làwọn ìyá wa tí wọ́n ṣojú wa tí wọ́n ń tán ní tó jẹ́ pé àwọn nìyá wa àwọn abiyamọ àsìkò tá a fẹ́ mọ̀ àwọn abiyamọ leléyìí àsìkò tá a fẹ́ mọ̀ ọmọ Odùduwà tọkàntọkàn àsìkò náà leléyìí bó tilẹ̀ jẹ́ pé n tó ṣẹlẹ̀ yìí ikú Tolúlọpẹ́ yìí kì í ṣe nǹkan tó tiẹ̀ nǹkan tó bani lọ́kàn jẹ́ tó pani lẹ́kún gidigidi ni tí ò tiẹ̀ yẹ ká máa sọ gbogbo ikú àwọn ọmọ tí wọ́n ń pa káàkiri tí wọ́n ń fipá bá lòpọ̀ tí wọ́n ń ba ayé wọn jẹ́ káàkiri ṣùgbọ́n lórí ti Tolúlọpẹ́ yìí a fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi mọ̀ bóyá a ní olórí bóyá lórí àwọn Yorùbá ni o bóyá lótìtọ́ la ní àwọn ọba wa tó jẹ́ pé àwọn èkejì àwọn gbákejì òrìṣà àsìkò yìí la fẹ́ mọ̀ pé bóyá lótìtọ́ títí wa ni wọ́n ṣe torí pé àti ìrí púpọ̀ nínú wọn kan tú síta kan máa sọ̀rọ̀ pé kò jẹ́ rí bẹ́ẹ̀ ikú ọmọ yìí kò jẹ́ rí bẹ́ẹ̀ kì í ṣe lásán torí pé kì í ṣe àkọ́kọ́ rú rẹ̀ tó máa ṣẹlẹ̀ sí ọmọ Odùduwà ṣùgbọ́n lágbára Èdùà eléyìí ni ó já àṣemọ torí pé kíni òmìnira Odùduwà ó jẹ wá lógún àsìkò tá a fẹ́ mọ ọmọ Odùduwà tọkàntọkàn lélẹ̀ àsìkò tá a fẹ́ mọ̀ bóyá lótìtọ́ ìyà yìí ti sú wa
àbí kò sú wa àsìkò náà lélẹ̀ gbogbo ìwọ tó ń jórúkọ ọkàn ń jórúkọ Yorùbá o tiẹ̀ ìwọ gan ẹlòmíì gan kò tiẹ̀ mọ tó belong sí mo sọ nǹkan kan pé tá a bá tiẹ̀ tí ìyà bá ń jẹ èèyàn ìyà ó máa ń sọyàn ó máa ń tààyàn jí ìyà máa jẹ́ kéèyàn ó yẹ kó jẹ́ kéèyàn lérò pé kò yẹ ká ayé mi máa rí báyìí ṣùgbọ́n kí ló dé tó jẹ́ wípé ìyà tí wọ́n fi ń jẹ wá ńṣe ni a fi ń gọ̀ sí ìyà tí wọ́n fi ń jẹ wá ní orílẹ̀-èdè location 9 yìí tẹ́ ń pè ní Nàìjíríà yìí ìyà tí a fi ń jẹ wá yìí ńṣe ló ń gba ẹ̀tọ́ wa sí kúrò lọ́wọ́ wa mo sọ nǹkan kan wípé ṣó lè jẹ́ pé wọ́n máa pa àwọn ọmọ Haúsá àbí Fúlàní ṣé wọ́n lè máa dú ara wọn lọ́bẹ̀ bí àti ríbi tí wọ́n ti ń dúra wọn bí kò ṣẹlẹ̀ rí ṣé ẹ ti ríbi tí wọ́n ti ń para wọn tí wọ́n ti ń jà tán ti ń para wọn kò ṣẹlẹ̀ rí ọmọ Haúsá àbí Fúlàní mélòó lẹ gbọ́ tí wọ́n ti sọ wípé ọmọ pàtàkì o wọ́n pa ní ìpakúpa ẹ rí bí wọ́n ṣe ń pa àwọn jagunjagun wa àwọn military wa ẹ rí bí wọ́n ṣe ń pa wọ́n ti south ti west gbogbo àṣírí yìí ló ti tú síta tí ò sì jẹ́ pé kò sí àwí tó tónu asán mọ́ gbogbo wa láti mọ̀ wípé lótìtọ́ wọ́n ní ètò wọ́n ní èrògbà láti jẹ́ kí gbogbo ọmọ Odùduwà kó jẹ́ wípé wọ́n pa ilẹ̀ yẹn run tán ni orí ètò yìí a ti fi hàn wá bí wọ́n ṣe ń kó ohun ìjà ológun wọlé sílùú Èkó sílùú Ọ̀yọ́ sílùú Ògùn gbogbo ẹ̀ là ń rí là ń fojú wa rí títí tó fi wá di wípé ọmọbìnrin yìí Tolúlọpẹ́ Àròtilẹ̀ yìí tó jẹ́ wípé ọ̀dọ́mọdé ẹgbòrú ògo tí Ọlọ́run ọba òkè wọ́n ti ń lépa ẹ̀ tipẹ́ wọ́n á ti máa lépa ẹ̀ pé ilé ìfẹ́ jẹ́ nǹkan ọmọ Yorùbá tún ni ọmọ ilé ìtún máa jẹ́ nǹkan tòró ń pa wọ́n ó ń pa àwọn apanijayé àwọn Boko Haram ń pa wọ́n nípakúpa ló di pé wọ́n mú wọn mọ́lẹ̀ ó ṣe jẹ́ à ń wa ọkọ̀ tàìwá ọkọ̀ à ń fẹ̀yìn rìn ló ṣe wá di ikú òjijì ilé ìwòsàn wọn ni wọ́n gbé Tolúlọpẹ́ lọ ìpè wo ni wọ́n pe Tolúlọpẹ́ ta ló pè kí ni wọ́n pè fún ojú ọ̀nà wo ni báwo lójú ọ̀nà náà ṣe rí báwo ni wọ́n ṣe wa mọ́tò náà ẹ rí wọ́n tún láwọn ọmọ Yorùbá gbogbo àwọn orúkọ tí wọ́n gbé síta báwọn ni wọ́n wa mọ́tò yìí orúkọ ọmọ Yorùbá náà mà kọ síbẹ̀ ẹ má jẹ́ kí wọ́n tàn wá kán fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ kẹ́ ẹ bá lè máa rò pé àwa là ń jẹ̀ fún ara wa pé àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ náà ló pa àwọn ni wọ́n wa mọ́tò ṣé Yorùbá ni wọ́n bí ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe ọ̀rọ̀ ìbò 2023 kì í ṣe ọ̀rọ̀ òṣèlú kan tó ń bọ̀ o kì í ṣe ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ ṣe pósítà ta ló máa jẹ alága àbílẹ̀ eléyìí rárá o ọ̀rọ̀ tó ń ṣe wá báyìí ni ọ̀rọ̀ ikú tó ń pa ojúgbà ẹni tó ń pa òwe fún gbogbo wa. Hello. Ẹ káàsán o. Bàbá wa ẹ káàsán ẹ bá wa gbóhùn sókè. Ẹ pẹ̀lẹ́ mà ẹ kúṣẹ́ o. Ẹ ṣeun bàbá wa tèmi tọ́pẹ́ láti Maryland. Ojú àgbẹ̀ gbogbo wa o. Àmín àṣẹ. Ṣe rí ọ̀rọ̀ tí ó wà ní ilẹ̀ yìí ó máa ń kọ mí lóminú gidigidi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ mi ní ọ̀sán yìí kí wọ́n fi ọkàn bá mi lọ. Mi ò insult ẹnikẹ́ni o, mi ò wá bí láti wá sọ̀rọ̀ òdì sí ẹnikẹ́ni àbí sí àgbàlagbà. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú wa Nàìjíríà ó ti di wípé tí àwa ọ̀dọ́ tí a bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó tọ́. Ẹ bá wa gbóhùn sókè sà. Mo ní àwa ọ̀dọ́ Nàìjíríà tí a bá gbé ìgbésẹ̀ tó tọ́ a kò máa sọ̀rọ̀ lénìí lọ́la bí ẹni bí ẹkún apọkọjẹ náà ni bí ọ̀rọ̀ yìí ṣe máa jẹ́ nìyẹn. Ṣé rí ìlú Nàìjíríà a ti mọ̀ láti ilẹ̀ wípé bí wọ́n ṣe ṣe
ó wọ́. Àwọn Yorùbá wí pé amúkùn ẹsẹ̀ wọ́, ó ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀. Láti ilẹ̀ ìgbà tí àwọn amúnilẹ́rú àwọn òyìnbó, àwọn British, tó ti wá sí Nàìjíríà, tó ti wá sí ìlú wa, jàre kí má ní Nàìjíríà torí àwọn náà ló ṣe ìsopọ̀ northern àti southern, àríwá àti gúúsù ilẹ̀ yẹn tó fi di Nàìjíríà. Ó mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ sopọ̀ mọ́ wa yìí ọ̀ ní ẹ̀mí àti fẹ́ lọ síwájú ní ohunkóhun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọ̀ ní ẹ̀mí àti fẹ́ lọ síwájú ní ohunkóhun ju wípé ìṣe wọn àti àṣà wọn tí wọ́n fẹ́ tẹ̀lé, òun náà ló máa tẹ̀lé, òun náà dẹ̀ ló máa ṣe. Tá bá fi ìlú yẹn lẹ̀ fún 20 ọdún lénìí, 50 ọdún lénìí, ohun tá à ń rí la sì máa rí. Bẹ́ẹ̀ni. Nítorí ó wá dùn mí gidigidi pé àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n dìde kí wọ́n máa sọ̀rọ̀, àwọn ọ̀dọ́ wa tó yẹ kí wọ́n dìde gidigidi lórí bí ìlú ṣe rí, níṣe ló tún gbè sẹ́yìn àwọn abàlújẹ́. A dáa fún yín bàbá. Wọ́n ń gbè sẹ́yìn àwọn abàlújẹ́ yìí nìyí. A mọ̀ wọ́n nínú ìjọ, a mọ̀ wọ́n ní ilẹ̀ Yorùbá. Èmi ò ní problem pẹ̀lú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí. Kò sí nǹkan kan tó kàn mí pẹ̀lú Biafra. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Arẹwà. Oòduà ni mò ń sọ báyìí. A dáa fún yín. Nítorí pé àwọn abàlújẹ́ wa, nítorí tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n ń kólé àwọn ọ̀dọ́ yìí lọ́wọ́ àbí àwọn tó jẹ́ bàbá fún wọn, ẹ wá ti torí ẹ rí òtítọ́ nílẹ̀, ẹ sá fún òtítọ́, ẹ máa tẹ̀lé irọ́ nítorí àtijẹ àti mu. Kò sí ohunkóhun tá a mú wálé ayé ìyàpọ̀ ọba fílẹ̀ ni. Ẹ ṣeun. Tá a bá ti torí pé èèyàn kan kó owó kan rọ̀bọ̀rọ̀bì ó kó sí wa ní àpò àbí báńkì, a rí owó ìta lè rí ná, ọdún mélòó la fẹ́ fi rí ná. Àwọn ọmọ wa ń kọ́, àwọn ọmọ wa ń kọ́. Gbogbo ìṣerere tó yẹ kí àwọn ènìyàn ṣe tí ẹnìkan tó ti torí ẹ̀ tó jókòó lé tó wá ń ha mọ́ àwọn èèyàn lọ́wọ́, táwọn èèyàn ti torí ẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní fi ṣe jàgídíjàgan láàárín àwọn Yorùbá yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, ẹ bá gbé referendum dìde ní ọ̀sán yìí, ẹ rí i pé irú àwọn abàlújẹ́ yìí náà ló máa tún lọ fáwọn jàgídíjàgan lówó pé ẹ lọ dà wọ́n rú, ẹ lọ fọ́ wọn ká, ẹ lọ yìnbọn ń bẹ̀. Ẹ jọ̀ọ́ báwo ni ìlú ṣe fẹ́ lọ síwájú? Báwo la ṣe fẹ́ really achieve nǹkan tá a fẹ́ achieve báyìí? Irú àwọn èèyàn tó sì wà ní ilẹ̀ báyìí tó sì jẹ́ pé àwọn kọ̀ọ̀kan sì rí wọn bíi olórí. As far as I'm concerned, èmi ń tèmi o, ojoojúmọ́ gbogbo nǹkan tí mò ń kọ lórí ìlú Nàìjíríà àti lórí bí nǹkan ṣe rí, pàápàá gbogbo àwọn abàlújẹ́ ni máa dárúkọ wọn. Ọmọ mi kí tó kúrò Nàìjíríà, kí tó relocate sí ìlú ìgan, ọmọ mi pé ẹni oníwàhálà ni. Because kò sí bá ṣe máa ṣe, tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà, ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀ o. Bẹ́ẹ̀ ni bàbá mi. Until tá a bá rí wípé gbogbo àwọn ará bíi áìdà kò jẹ́ pé àdìdì pa wọ́n ti pàápàá àbí a yọ ọwọ́ wọn kúrò ní àwù. Ẹ má bínú pé mo sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n a lè really achieve nǹkan tó fi rí pé selfish interest wọn wọ́n ti fi fa gbogbo nǹkan tó yẹ ká ní, wọ́n ti fi fà á sẹ́yìn. Wọ́n ti fi fà á sẹ́yìn. So dájúdájú until tí àwa ọ̀dọ́ tá bá dìde tá sọ wípé nǹkan báyìí àfẹ́ mọ́. Inú mi á dẹ̀ dùn bí gbogbo àwọn èèyàn ṣe ní ìletò wa, àwọn ìletò wa lọ́tùn lósì, tí a mọ̀ wípé dájúdájú nǹkan tá à ń lé yìí, nǹkan tó tọ́ fún àwọn Odùduwà ni. A rí ayé ìjọ Western Region. Bí àti ẹ̀ tí ìdí pé à ń ṣiṣẹ́ níjọba àbí nítorí pé bóyá a jẹ́ màjèsín, a mọ̀ wípé gbogbo nǹkan dẹ èèyàn lọ́rùn. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan, ìlú ò kí ń lọ síwájú tí àwọn ènìyàn tó wà ń bẹ̀ tó ń bá ṣe àwọn tó gbọ́ èdè ara wọn àbí tó gbọ́ra wọn yé. Tẹ bá lọ sí ìlú, gbogbo àwọn ìlú tó ṣeré, ìlú Amẹ́ríkà ń bì, èdè tọ́jọ́ ń sọ, gbogbo wọn àjọ, wọ́n lè jà níta sí yan, ṣùgbọ́n tó bá wọnú kọ́lọ́fín inú yàrá,
lórí nǹkan tó jọ mọ́ ìtẹ̀síwájú ibì kan náà ló máa fohùn sí. tẹ́ bá lọ sí China wọ́n lè máa sọ̀rọ̀ kíní kan tó bá wọnú kọ̀rọ̀ wọn tó ń ṣe bó ṣe yẹ kán ṣe tó bá jáde síta ibì kan náà ló máa rúkú sí. bẹ́ẹ̀ ni o. but ìlú tí a ń pè ní location 9 yìí a ní ẹ̀yà oríṣiríṣiríṣiríṣi tó jẹ́ wípé tí lágbájá bá wí a tàmẹ̀dò á sọ b tí a bá ní a fẹ́ tẹ̀lé ọ̀nà báyìí àwọn ará bíá ní àwọn á tẹ̀lé ọ̀nà báwo ni ìlú ṣe fẹ́ lọ síwájú. ó dàbí orin òbé ni ó ní orin Sọ̀ní Jàre ó ní iwájú lọlọ́pọ̀ ń wà mí lọ ẹ̀yìn lọlọ́pọ̀ ń wà mí lọ ní ò mọ báwo lèèyàn ṣe fẹ́ tẹ̀síwájú tí ìlú ò bá ta lọ síwájú díẹ̀ ta fà sẹ́yìn díẹ̀ àbí táwọn kan fẹ́ lọ́wọ́jú táwọn kan nírò àlè lọ́wájú ìlú ò lè ní lọ síwájú. ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tí a máa tẹ̀ mọ́ àwọn ènìyàn létí lórí ọ̀rọ̀ ìlú wa yìí Odùduwà tí à ń tẹ̀lé yìí ni wípé a fẹ́ ohunkóhun mọ́ resource control gan-an a fẹ́ lọ títí bí kò ṣe wípé a fẹ́ wà láyé ara wa láti lè ṣe ìjọba wa torí tí a bá lè ṣe ìjọba ara wa a lè ẹni tó bá jalè gbogbo èèyàn á lè lọ péjọ sílẹ̀ pé ìran lágbájá ẹ̀yin lẹ jà wá lólè ẹ ṣeun bàbá mi á dà fún. wọ́n á lé bẹ́ẹ̀ lérú bẹ̀ láyé ọ̀dẹ̀ ní débẹ̀ mọ́ a máa ṣèjọba wa fúnra wa ìlú á níyànjú irú ọmọ jòjòló tó padà nù yìí torí wọ́n ti rí wípé ògo ọ̀la ní ibẹ̀ yẹn ni wọ́n ti rí wípé ó dẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe àwọn tí a dẹ̀ ń wí obìnrin lọ́dọ̀ tí wọn kì í jáde báwo lẹ ṣe fẹ́ jẹ́ kí. ṣé ẹ̀wọ́ ló ń tẹ̀ ń jáde nínú wọn gan-an ṣé ọmọ mélòó ló ń kàwé tó ń ṣe takuntakun nínú wọn. ṣe rí bẹ́ẹ̀ so àwọn ò kì í jáde ẹ̀sìn ni ìwà ni ìṣe tiwọn ni. kò sí nǹkan kan tá a fi jọra wọn bàbá mi kò sí nǹkan tá a fi jọra rárá. kò sí rárá so ìfàsẹ́yìn náà la máa rí ẹ wo ìgbà tí IBB ẹ mọ iye àwọn èèyàn tó jẹ́ àwọn ará gúúsù ilẹ̀ wa tó padà nù sínú plane ní Èjìgbò bí wọ́n ṣe yọ ọwọ́ wọn láwọn kọ̀ọ̀kan this is calculated it's unaccidental it's not an accident it was calculated it was done professionally to eliminate that young lady. yes ẹ ṣeun. it's unfortunate inú mi ò dùn sí o ṣùgbọ́n tàbá máa sọ̀rọ̀ yìí náà àwa ara wa fúnra wa ká wọnú yàrá bá a ṣe ń sọ yìí ní kíkankíkan ká wọnú yàrá ká bára wa wí gbogbo àtẹnujẹ tọrọkọ́bọ̀ tó ń fún yín lọ́tùn lósì tí ẹ bá dáwọ́ ẹ̀ sẹ́yìn níbi tá a bá ti ń sọ́nsìn làwọn kan máa lọ gbérú owó rọ̀bìrọ̀bì jáde nínú bullion bank tó máa bẹ̀rẹ̀ sí ní ha fáwọn àwọn ọ̀rẹ́ yín àwọn tó mọ̀ wá tó ń súnmọ́ wa tínú wa náà máa dùn pé owó ti dé owó tí ẹ lè mú lọ́bì kankan bẹ́ẹ̀ kọ́lé ogún bẹ́ẹ̀ ní mọ́tò ìgbà ọjọ́ tí kú bá wọlé òfo ní gbogbo ẹ̀. ó ti tán òfo ni. mo nílé sí Pineapple Island mo nílé sí Staten Island gbogbo ẹ̀ odò ni o. bí kò ṣe wípé ká ṣe ohun tó tọ́ kí gbogbo ènìyàn kan lè ní ìdẹ̀rùn àti ìdẹ̀ra odò àgbèwà o. bàbá wa dé Spain wọ́n wà lórí ìlà ẹ jẹ́ kí a gbóhùn wọn láti jẹ́ kí wọ́n dá sí tí ó wà lórí ìkànnì yìí ẹ káàbọ̀ bàbá wa dé. ok ẹ ṣé ganan gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ mo ní ẹ̀ǹkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé ṣe rí gbogbo nǹkan tí àwọn Fúlàní yìí ń ṣe tí wọ́n ń ṣe sílẹ̀ Yorùbá tí ò bá sí àwọn èèyàn wa àwọn Yorùbá wa tó jẹ́ ọ̀dàlẹ̀ tó ń kún wọn lọ́wọ́ wọn ò lè ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ẹ gbà bẹ́ẹ̀ wọn ò lè gbogbo wọn ń pààyàn wọn ń ṣe gbá ẹ kọ́kọ́ fi ẹ̀sáǹpù kan wò gbogbo àgbàlagbà wa tó ti mú irú Awólọ́wọ̀ nígbà tó ń mú tó ń fẹ́ dájọ́ fún iwájú adájọ́ Yorùbá náà gbé lọ tádájọ́ yẹn tó adájọ́ yẹn sọ pé my hand are tied nígbà tó fẹ́ dájọ́ ẹ̀ tí wọ́n rìn pé kó tiẹ̀ fífọ̀ Awólọ́wọ̀ ẹ tún wò ó nígbà tó ń mú Ṣòwòrẹ́ ọ̀dọ̀ Yorùbá náà gbé kéèsì ẹ̀ lọ. Táíwò bàbá bẹ́ẹ̀ ni. Táíwò ẹ wo gbà tó tún pa ọmọ pilot yìí ń sìn Yorùbá náà tó fi kọ́ lọ́rùn pé Yorùbá ló ṣe
ṣe rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín kó yé wa wọ́n ti mọ̀ pé tí àwọn bá ń lò bẹ́ẹ̀ yẹn àárín Yorùbá máa dàrú wọ́n fi kinní yẹn dà wá lédè rú ni ẹ mọ̀ pé àárín àwọn ọba yẹn náà wọ́n ti dàárín wọn rú wọ́n ti àwọn ọba kan wà tó ń fún ní contract àwọn kan wà tí wọ́n ń fún ní contract so ó ti jẹ́ káwọn àwọn ọba tí ò tó ọba mi wọ́n ti ń ṣègbéraga sí ọba mi gbogbo nǹkan tó fi ń da ilẹ̀ Yorùbá rú nìyẹn kìí ń ṣẹjọ́ wọn ṣe rí àwọn British àwọn tó colonize wa àwọn ló sọ àṣírí nǹkan tó ń rí nílẹ̀ Yorùbá fáwọn Haúsá Fúlàní pé kó máa fún wa ní breathing space nítorí tó ṣe mọ̀ pé mo gbọ́ wọ́n pe máa nǹkan wá sórí heritage nínú wíìkì tá a lò tán yìí máa yẹn ó wà nínú hangout TVC Tinubu ló ti ń ṣe iléeṣẹ́ rédíò tẹlifíṣàn Tinubu ló ti ń ṣiṣẹ́ máa yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí máa yẹn sọ ẹ mọ̀ pé Yorùbá ní gbogbo nǹkan but why a ṣe ń fìyà jẹra wa a ní gbogbo nǹkan ṣe rí ọ ní ẹ̀yà méjì ló ṣòro láti colonize ní the whole world wọ́n ní àwọn ẹ̀yà kan wà ní India àti ilẹ̀ Yorùbá wọ́n ní tán bá fún wa láyè nǹkan táwọn British sọ fáwọn Haúsá wọ́n ní tán bá fún wa láyè pé àwọn British àti America pé wọn ò lè kò sẹ́ni tó lè compare pẹ̀lú wa bẹ́ẹ̀ni ní nǹkan tọ́lọ́run fún wa òdodo ọ̀rọ̀ ni o wọ́n ní a tètè máa ń learn a dẹ̀ máa ń mọ̀ ju ẹni tó bá tún kọ́ wa lọ sọ̀rọ̀ mi yé yín so gbogbo àwọn nǹkan yẹn kò jẹ́ kí àwọn Haúsá yìí kan fi ẹ wo bó ṣe ń pa wá ṣé wọ́n pa àwọn Yíbò bẹ́ẹ̀ wọ́n pa àwọn top Yíbò bẹ́ẹ̀. tí wọ́n ti nígbà táwa mọ̀ bẹ́ẹ̀ yẹn bàbá mi ewu wá ní títa àwọn jẹgúdíjẹrá àwọn ìka àwọn ọ̀bàyéjẹ́ tó jẹ́ pé àwa ń wò gẹ́gẹ́ bíi pé ẹ̀yin ni aṣíwájú ẹ̀yin ni olórí wa o tó jẹ́ pé àwọn náà mọ nǹkan yìí ṣé ìtìmọ́tara ẹni la máa pè ní àbójú kòkòrò wọ̀ bí a ti wọn àbí àìbìkítà fún ọmọ làkejì tó mọ gbogbo nǹkan yìí tí wọ́n sì gbàbọ̀dẹ̀ fún wa. ìyá mi ọ̀dàlẹ̀ wà ńlẹ̀ Yorùbá tó pọ̀ ṣẹ́rí tí n bá ní kí n máa tù díẹ̀ ó máa ta bẹ́ẹ̀ yẹn obìnrin. ẹ jẹ́ kó ta bá àwọn obìnrin o torí àwọn obìnrin gangan aníṣẹ́ pàtàkì àwọn obìnrin gangan èyí tá à ń ṣe ń bẹ̀ ló pọ̀ jù. bàbá ní kí n máa tù díẹ̀ ó máa ta bá àwọn obìnrin ó dẹ̀ lè bí àwọn kan nú ní ìṣọwọ́ tí máa fi sọ̀rọ̀ yẹn láti ilẹ̀ ṣẹ́rí àwọn Yorùbá kò sí Yorùbá tó jẹ́ pé èdè àṣà àwa la ní wọ́n ní tínúlẹ̀ tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. bẹ́ẹ̀ni. mọ́ọ̀sì àwọn tó bímọ àwọn ìyá wa míì tó bímọ láyé ìgbà yẹn oyún olóyún náà lọ gbé fún bàbá wọn àwọn tó dàgbà tó ń dà wá ríboríbo ìwọ wọn ń ṣọmọ kọ Yorùbá èmi wà tó jẹ́ pé Haúsá ló fún wọn lóyún tó ń wá gbé fún Yorùbá èmi wà tó pé Yíbò ló fún wọn tó ń gbé fún Yorùbá. àwọn ló ń dà wá ẹwọ́rú Babangida tó ń pè ní Gbàdámọ́sí táwọn kan náà mọ Ògbómọ̀ṣọ́ ni táwọn kan nígbà ọmọ àlè ti pọ̀ nínú Yorùbá àwọn tẹ bá rí i pé wọ́n ń ṣe ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tọ̀rọ̀ Yorùbá mú wọn lọ́kàn dáadáa ẹ mọ̀ pé ojúlówó ọmọ kọ ilẹ̀ Odùduwà ni tí ò ní fẹ́ káwọn èèyàn ń jìyà gbogbo yẹn ọwọ́ ẹ̀yin ìyá wa ló dẹ̀ wà torí ẹ̀yin lẹ mọ àṣírí ẹ̀ta ẹ̀yin ìyá wa lẹ mọ àṣírí ẹ̀ta kí ni ẹ̀jẹ̀ sì ń ṣẹlẹ̀ tì náà mi ní púrọ́fún ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni láàrin gbogbo inú ilé bẹ́ẹ̀ ni parọ́ bàbá mi. àyèmọye ta ti rí bẹ́ẹ̀ tẹ́lómìn tó yẹ kó máa mọ́mọ́ ẹ̀ wá sí ìlú òyìnbó tó máa ní ọmọ ẹyọ kan ní tiẹ̀ méjì oúnjẹ irú àwọn ọmọ yẹn náà máa ń tọ́tọ́ máa ń dàgbà sílé tó jẹ́ pé kò ní lè jà fún un because ìran míì náà ti gbé wá. àwọn yẹn dẹ̀ ní náà máa ń tọ́ náà máa ń dàgbà náà máa ń di ọmọ àlè jẹ́ pé wọn ò ní ṣe ká mọ́. bẹ́ẹ̀ ni bàbá mi àwọn èèyàn ń sọ wípé wọ́n ń kí yín pé ọ̀tọ̀ ọ̀rọ̀ ni tẹ̀ ń sọ kí ni ọ̀nà àbáyọ tá a máa torí a ti wà lójú ní bèbè báyìí pé kí ọ̀nà àbáyọ ni gbogbo wa ń wá báyìí. ọ̀nà àbáyọ ni pé ṣe rí ẹ̀yin ìyá wa iṣẹ́ wà lọ́wọ́ yín tó pọ̀ ṣe rí àwọn nǹkan tí ò bá dẹ má jẹ́ ká máa ṣe máa ro ti pé bóyá ọkọ tẹ fẹ́ owó lówó òkè nìkan ẹ jẹ́ ká máa ṣe pé gbogbo nǹkan tá a bá ń ṣe yàtọ̀ sọ́rọ̀ Odùduwà inú relationship ẹ jẹ́ ká máa ṣe òtítọ́ tó bá ti sún yín tẹ fẹ́ kó ń bẹ̀ ẹ kó ń bẹ̀ ẹ má gba bọ́mọ bà fọ́ọ̀ṣù ó máa ń da orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ má rò ó gbogbo nǹkan ni Ọlọ́run ti ṣètò ẹ̀ fóníkálukú má wò ó pé bóyá nítorí pé ọkọ ẹ lówó tó bá sọ pé òun kọ́ ló lóyún ó máa fi Ọlọ́run kó tó lóyún yẹn Ọlọ́run ti ṣètò fún ẹ ó ti ṣètò fún ẹ
ẹlòmíì nítorí pé ojú ń pọn nílé ọkọ á lọ gbóyún ẹlòmíì á gbé fún nítorí pé olówó ń rí kí ẹ̀ ń bẹ̀. So gbogbo àwọn nǹkan yẹn táwọn ọmọ yẹn bá ti ń dàgbà wọ́n máa ń da orílẹ̀-èdè wọ́n máa ń da lérú irú àwọn yẹn nílé ìjà fún ìran wọn tọkọtọkọ. àwọn nǹkan tó ti bà nǹkan jẹ́ ti wà ní tó ti pọ̀ gan nípìnlẹ̀. irú Tinubu tẹ̀ ń wò yẹn mo lè sọ fún yín pé tá bá tọ́ dáadáa gan ọmọ àlè ni mi ò ní purọ́ fún yín ọmọ àlè ni because ìyá tó tọ́ lẹ́kọ̀ọ́ kì í ṣe yẹ ẹ̀ Tinubu kì í ṣe yẹ ẹ̀ sọ̀rọ̀ mi yẹn yín tó gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká ṣe òtítọ́ lórí gbogbo nǹkan téèyàn bá ń ṣe ọ̀rọ̀ yìí ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀yin obìnrin ẹ pé ẹ̀yin obìnrin jọ kán dá sétò yìí and then ṣe rí níta àwọn àgbàlagbà àwọn ọba wa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà nìyẹn ẹlòmíín wà tó jẹ́ pé adé ò tọ́ sí tó bá ń lọ dé adé yẹn sórí ó máa ṣì wà wù adé tí ò tọ́ sí orí ẹ̀ tó jẹ́ pé nítorí pé bóyá ẹni tí adé mú ẹni yẹn ò lówó lọ́wọ́ bóyá ó pọ̀ bóyá òun ló dẹ̀ máa ṣe tí ìlú máa fi tùbà tó máa tù ṣe ẹ wá lọ gbé fún yàn nítorí pé ẹni yẹn lè kùn tó bá ti ń dé adé yẹn sórí báyìí ìwà tí ò lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ kò ní lè dá lórí gan. wọ́n ti tàpá sí ìṣẹ̀ǹbáyé wọ́n ti tàpá sí bẹ́ẹ̀ ni. gbogbo ọ̀nà láti gbà ṣí láti ilẹ̀ tàti gbà ṣí láti ilẹ̀ òun ló hàn fẹ́ tiwa. káwọn èèyàn wa káwọn àwọn afọbajẹ kán máa ṣe tó tọ́ ìfẹ́ owó ẹ̀ tí ò tẹ́kọ̀ wọn lẹ́lòmíì kò torí kò kàwé ni kò sì rí bẹ́ẹ̀ láyé àtijọ́. ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ wọn tún pa wọn rán assassin sí wọn pa òun ni òun jẹ́ kẹlòmíì lè sọ̀rọ̀. nínú ṣọ́ọ̀bù yìí mo rò bí gbogbo wa á ti máa dá ọmọ ọkọ mọ̀ á ti máa dọ́mọ àlè mọ̀ nínú ṣọ́ọ̀bù tá à ń bá lọ yìí because ẹni tó bá mú lẹ́mí kò ní gbà tó bá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kò ní gbàdúrà kí ìran ẹ̀ máa jẹyà no matter what. sọ̀rọ̀ mi yẹn yín so ẹ̀yin obìnrin ẹ níṣẹ́ láti ṣe wọ́n dẹ̀ fẹ́ ṣe lọ́la ó di dandan. so kí Ọlọ́run kó bá wa ṣe. inú wa ti ẹ̀dùn ẹ̀ tẹ́ rí bàbá wa Sunday Igboho wọ́n gbìyànjú torí. ẹ ti mọ̀ pẹ̀lú àwọn yẹn ọmọ ọkọ Yorùbá ni wọ́n irú ẹ ti mọ̀ pé ọmọ ọkọ wọn píríṣì fún ẹ lọ sanwó fún níbi tí àwọn ọmọ náà tẹ̀ tún kówó sílẹ̀ tán tún ní pé kán lọ kán àwọn òdúró dẹ nìkan kán lọ ṣé bí wọ́n jáde sí gbangba ni kò ṣe pé bóyá wa ń sọ fúnra wa àwọn náà jáde síta tí wọ́n ní àwọn òdúró dẹ nìkan kan mọ́ o wọ́n ti ń pa àwọn ọmọ ìjù àwọn òdúró dẹ nìkan kan mọ́ wọ́n kówó fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ṣe bánà wọ́n ṣe gbogbo ẹ̀ pé ó yá káwọn káwọ́de kí ló ní táwọn olórí tó bá jẹ́ pé àwọn olórí yòókù wọ́n jẹ́ olórí tòótọ́ tí wọ́n jẹ́ bàbá tòótọ́ aṣíwájú tòótọ́ tí wọn ò lè dìde láti jẹ́ ká ja ìjà yìí papọ̀ pé kò jẹ́ rí bẹ́ẹ̀ mà wọn àfẹ́ irú ìyà báyìí mọ́ àti ìrẹ́jẹ tí wọ́n ṣe fún wa ní ilẹ̀ Odùduwà. ẹ̀yin gan tẹ́ ń ṣe ètò yìí kò sẹ́ni tó sanwó fún yín ìyẹn la fi mọ̀ pé ojúlówó ọmọ kọ ni yín. so ibi tẹ́mi ti máa ń wo ọ̀rọ̀ tèmi nìyẹn omi ò ní purọ́ fún kò sẹ́ni tó pìtì fẹ́ mi o torí mo mọ̀ pé ẹ̀tọ́ mi ni nǹkan tí n bá lè ṣe fúnran mi kí n tẹ̀sí ó dẹ̀ wà nù Bíbélì ó dẹ̀ wà nù Kùránì bẹ́ẹ̀ pé ó dáa kéèyàn máa jà fúnran ẹ̀ àbí èèyàn àbẹ́ bí ẹ̀. ọ̀rọ̀ mi yé yín ṣé rí tọmọ tán wá pa yẹn tán ní wọ́n ń parọ́ tán ń gbé sọ́tún gbé sósì ẹ má jẹ́ ń parọ́ fún yín wọ́n assassinate ọmọ yẹn ni wọn ò ní fẹ́ sọ. àwọn ò sì ní gbà àwọn ò ní gbà. tẹni bẹ́gi lójú igi lóòótọ́ wọ́n ti pa o bẹ́ẹ̀ ni ó di dandan. igi arúwé but kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́ Ọlọ́run á dẹ̀ tú lójú Ọlọ́run á tún gbé ògo míì tó tún jù yẹn lọ á tún gbé dìde nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run so nǹkan tí mo fẹ́ sọ fún yín ni ẹ ṣé gan mà. ẹ ṣeun gan adúpẹ́ ẹ káàbọ̀. gbogbo ibi táwọn èèyàn bá sì ń jáde àwọn tó bá jẹ́ ọmọ Odùduwà àtọkàntọkàn tá a jẹ́ ọmọ Odùduwà tínú ohun tiwa náà dùn tí a fẹ́ fojú tó jẹ́ wípé à ń wò pé irú kò yẹ kóbi máa fojú sọkún ọmọ tá a bá ti ń rí táwọn èèyàn ń jáde tá a rí tán ń gbàṣà torí ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ ni a máa mọ̀ pé bóyá ìwọ́de ń lọ ṣùgbọ́n ní gbogbo ibi tá a bá ti ń rí àwọn èèyàn tí wọ́n ń gbé àsíá pé ikú Tolúlọpẹ́ dùn wá ẹ máa rí wọn nú aṣọ dúdú pé a fẹ́ kí wọ́n máa pa wá mọ́ gbogbo ìpakúpa táwọn ọmọ Haúsá ń pa wá táwọn Fúlàní ń pa wá ó ti tó gẹ́ òmìnira la fẹ́ o a fẹ́ bọ́ lọ́wọ́ oko ẹrú o ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn wa kàn máa dìde ẹ fìdí ọjà yín sílẹ̀ ọjà tẹ́ tàtàtàtàtà tí ò kájú ìlú táwọn owó owó oṣù kò kájú ìlú ẹ dìde ìṣẹ́jú tẹ́ máa fi jìjà ń gbára fúnra yín pé
mo fẹ́ bọ́ nínú ìyà yìí ẹ mọ̀ tó máa ṣe fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ni. À ń rọ gbogbo àwọn ọ̀dọ́ àsìkò eléyìí kì í ṣe àsìkò kógi kọ́bẹ kó àdá, àsìkò tí gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn tí wọ́n ti gba ṣòkòtò lọ́wọ́ wa tó ń gbèrò lé wa lọ́wọ́, gbogbo àwọn tó lóṣèlú tí wọ́n ti gba àyànmọ́ lọ́wọ́ wa àwọn ni wọ́n jẹ́ ká rí ilé ìwé lọ, wọ́n jẹ́ ká ríṣẹ́ kọ́, àwọn tó tiẹ̀ lọ ilé ìwé wọ́n jẹ́ kán rí ẹ̀kọ́ tí wọ́n kà wọ́n jẹ́ kó níyanjú, àwọn tí wọ́n ń kàwé yọjú wọ́n jẹ́ kí wọ́n ríṣẹ́ ṣe, àwọn tí wọ́n kọ́ṣẹ́ ọwọ́ wọ́n jẹ́ kán rí iná fi iṣẹ́ ọwọ́ ṣe iṣẹ́ ọwọ́. Ojú ọ̀nà ò dáa, gbogbo wa la máa tẹ bá pè wọ́n ní Nàìjíríà báyìí a máa gbọ́ oru ìpọ̀ o, a máa gbọ́ kò sí náà o, mọ́ra dátà àwọn ọmọ bí dátà ṣe ń lọ, kò sí regulation, kò sáàbò. Àsìkò tó yẹ kí gbogbo wa fi jáde leléyìí, ká dìde ká sọ wípé ó tó gẹ́ ọmọ Odùduwà, ó tó gẹ́ káàárọ̀ òjíire ilé yá. Kí la ti fẹ́ ṣe sí? A mọ̀ wípé kò sí ẹni tó máa gbà wá tá a bá dìde, torí pé bó ṣe ń lọ yìí ó dàbí ẹni pé àwọn olórí wa bóyá wọ́n ti sùn ní o, bóyá àwọn bàbá mo bí wá ní ìjẹrin àbí ìjọ àbámẹ́ta tó kọjá, mo ní ṣáà tiẹ̀ ní àwọn olórí àsìkò dáhùn wa ti dé báyìí, àsìkò tí a máa dáhùn tá a máa rí ìdáhùn yìí kì í ṣe fún ẹnikẹ́ni láti sọ̀rọ̀ pé àló lórí o, àlọ́ kinní kan o, kò sí ọba o, kò sí ìjòyè o. Àsìkò practical time la wà yìí, tó bá já a bá ní a ti rí àwọn olórí gbogbo àwọn bàbá wa tán ti ń jáde yẹn, bàbá wa Sunday Igboho, bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́, àwọn bàbá wa Akíntóyè, gbogbo àwọn bàbá ní ilẹ̀ Yorùbá tán jáde síta, àwọn ọba tá a ti gbé wá, bàbá wa kan náà tó jẹ́ pé Rasak ara àwọn OPC tí wọ́n ń jáde, àti rí àwọn tó ń sọ wípé àwọn tó gbangba sùn lọ yẹ bàbá làwọn, orí làwọn, aṣojú làwọn, abiyamọ tàwọn kì í gbẹ́kún ọmọ kó má ta ti wèrè. Àsìkò táwa fẹ́ wo àwọn abiyamọ wa rèé o ní ilẹ̀ Odùduwà, àsìkò tá a fẹ́ wo àwọn bàbá tó jẹ́ abiyamọ ní ilẹ̀ Odùduwà òun ládé yìí o. Gbogbo ẹ̀yin agbófinró, ẹ̀yin ọlọ́pàá máa ń ké sí yín, ẹ bá wa ké sí wọn o. Ẹ má yìn tí àgàsì lu àwọn èèyàn wa, ẹ má fìbọn dẹ́rùbà àwọn èèyàn wa. Ẹ rántí pé ìyà ń jẹ ẹ̀yin náà, wọ́n fi ìyà jẹ ẹ̀yin náà. Èló ni wọ́n fún yín lọ́wọ́ oṣù? Ṣókájú ohun tẹ́ ń ṣe, ṣókájú àti tọ́jú ọmọ àti tọ́jú aya nínú ilé? Gbogbo ẹ̀yin agbèrò, ẹ̀yin oníṣẹ́ awa mọ́tò, ẹ̀yin agbowó olè, ẹ̀yin agbowó orí, ẹ̀yin ẹlẹ́ṣọ̀ọ́ káàkiri ṣe jẹ́ kí gbogbo wa ronú wa lásìkò yìí, ká wò ó pé ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún gbogbo wa. Ṣé tí gbogbo yín tí gbogbo àwa tí wọ́n tó jẹ́ pé ìbọn yẹn báyìí tá a bá ti wà nínú uniform yẹn báyìí, tá a gbébọn yẹn lọ́wọ́ báyìí, àmọ́rú ẹ̀mí tó ń lò wá mọ́, a máa gbé ìbẹ̀rù Ọlọ́run kúrò ni. Àwa wò wípé àwa la ní ayé lọ́wọ́, àwa náà gbélé ayé lọ́wọ́, a máa ṣe bó ṣe wù wá. Mọyì àwọn aláìṣẹ̀ tẹ́ ẹ ti padà nù. Ẹ jọ̀ọ́, owó tẹ́ ẹ gbà lánàá, tẹ́ ẹ gbà lóyún oṣù tó kọjá, tẹ́ ẹ gbà lọ́dún mẹ́wàá tó kọjá, rìbá tẹ́ ẹ gbà 20 naira tẹ́ ẹ tọrọ lọ́wọ́ ẹni tó ń wa ọ̀kadà tí ò fún yín, tẹ́ ẹ fi yìnbọn pa. Ṣé ẹ rò pé máa mú jẹ ni? Bẹ́ẹ̀ bá mú jẹ, ṣé ẹ rò pé ọmọ yín máa mú jẹ? Ṣé ẹ rò pé ìrandíran yín máa mú jẹ? Torí pé ẹlẹ́dàá táà tó ń wà lókè yìí á san fún oníkúlùkù bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí ni. Àwọn ẹ̀ṣẹ̀ táwọn bàbá ńlá wa tí wọ́n ṣẹ̀ síwájú, mọ̀ páwa náà ń jìyà ẹ̀ lónìí. Tẹ́ bá tẹ̀ wá rò pé ẹ̀yin ò ní jìyà, kẹ́yìn tẹ̀ kọ́kọ́ ló lé ayé yín. Ìyà ayérayé ń dúró dè yín, ìyà ayérayé ó ń dúró dè yín. Gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Odùduwà, ilẹ̀ Yorùbá, àsìkò ìrònú lélẹ́yìí. Tẹ́ ẹ bá ti ṣe bí lánàá, ẹ ronú pìwàdà, torí pé ọjọ́ àti sùn ti yí gan, mọ̀gbà tó máa wọlé dé. Ikú kò ní sọ wípé
jọ mò ń bọ̀ kì í dágbére fún ẹnikẹ́ni ẹ mọ̀ tó máa pa yín. Omijé wa ń ké pé ó ń ké igbe pè yín báyìí gbogbo ẹ̀yin abiyamọ gbogbo ẹ̀yin olórí gbogbo ẹ̀yin adarí ẹ̀yin ọba wa oyè orí adé omijé ojú wa ń ké igbe pè yín báyìí pé ṣé ẹ fẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ilé ayé wa rèé ṣé ẹ máa dìde sí ọ̀rọ̀ yìí ṣé ẹ máa bojú wẹ̀yìn ẹ máa kúrò lọ́nà jẹgúdújẹrá yín ẹ máa sọ pé àsìkò tí tó ti tó bí. ó ti tó gẹ́ ẹgbọ́n àwọn olùpẹ̀ wa tí wọ́n pè yẹn kí la ti ṣe ìgbéyàwó ọ̀ràn tí wọ́n ṣe fún wa papọ̀ yìí ìgbéyàwó ọ̀ràn ìgbéyàwó ìyà ìgbéyàwó wàhálà wọ́n ní òòṣà bó ò bá gbè mí ṣé wàá dẹ̀ ṣe mí bó o ṣe bá mi ní kí ló dé kéku máa jẹ́ ọmọ eku ẹ̀ kí ẹja kó máa jórúkọ ẹja ẹ̀ kí kìnìún kó máa jórúkọ kìnìún ẹ̀ kí ló wá dé tó jẹ́ wípé alá ti ṣe tán bí orílẹ̀-èdè Nàìjíríà tí ò bá gbé gbogbo wa ẹ jẹ́ kí gbogbo wa dá dúró ṣé nǹkan míì wà ń bẹ gbogbo ẹ̀yin adarí wa ṣé nǹkan míì wà ń bẹ ni ẹ̀ẹ́dẹ̀ ṣàánú fún wa omijé kíkorò la máa ń sùn omijé ojú wa á béèrè lọ́wọ́ yín torí pé ẹ̀yin náà ayé tẹ́ ẹ wá kì í ṣe àwa àlọ́ o àwọn kan ti kú lánàá lára yín láàrin àwọn ọmọ náà ń kú o tálákà ń kú olówó ń kú nẹ̀kúnnù ń kú ẹni tó kàwé ń kú ẹni tí ò kàwé ń kú ẹni tó jẹ ń kú ẹni tí ò jẹ ń kú ikú yìí kò ní lé bẹ́ẹ̀lì ikú ẹ rántí ọjọ́ àti sùn kẹ́ ẹ bá wa ṣe eré gbogbo ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ ni màmá mi Sarah sọ yẹn ìhòòhò tá kúkú fi ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìhòòhò tọ́lọ́run fún wa mọ̀ pé ìhòòhò yẹn àti ọyàn àyà wa tí Ọlọ́run Elédùmarè tó fi fún wa mọ̀ pé agbára ni agbára ni ọba òkè fi ọmú àyà wa ṣe àti ìdí tó fi pamọ́ fún wa yìí agbára ló fi fún wa ṣùgbọ́n agbára yìí bóyá ká sọ pé torí ìyà torí tọ́rọ́kọ́bọ̀ torí àìríjẹ táwọn mọ̀dàrú ìyá wọn ọ̀jẹ̀lú yìí tí wọ́n ti kó wa sí àti ta agbára ìdànù nítakúta àwa ń ṣí ìhòòhò yẹn sílẹ̀ bí ò ṣe yẹ ibi tí ò yẹ ká máa ṣí ìhòòhò wa sílẹ̀ ibẹ̀ la ṣí sílẹ̀ ibi àwọn agbára tó yẹ kí ọmú àyà wa kó máa ṣe fún àwọn ṣìkàṣìkà fún àwọn ṣebiṣebi fún àwọn amòòkùnṣèkà àti jẹ́ kí àìbìkítà àìlóye àìlákíyèsí àti ojú kòkòrò ìwà wọ̀bìà àbí àìnítẹ̀lọ́rùn àti jẹ́ kó gba agbára ìsọnù lọ́wọ́ wa àwa ta agbára ìsọnù kí ló lè ṣe àwọn abiyamọ wa tó jẹ́ wípé àsìkò tó yẹ kí ọmọ mọ nǹkan tó jẹ́ ni fún ọmọ fún òbí láti ru oyún ọmọ sínú àwọn abiyamọ mọ tó jẹ́ ni kí abiyamọ kó lóyún ẹ jẹ́ ká bi àwọn abiyamọ wa tó bá ti bímọ rí báwo ni ó ṣe sí ẹ lára nígbà tó lóyún ọmọ yẹn sínú kí ni àwọn nǹkan tó là kọjá nígbà tó gbé oyún yìí sínú ọjọ́ tó máa gbé ó ń ro mí o ò lè sùn dáadáa ó máa fọwọ́ tẹ̀ bàdí ó máa fọwọ́ tẹ̀yìn ní o ò tiẹ̀ nímọ̀ bóyá ẹ̀mí ẹ̀ máa là já bóyá o máa ru oyún yẹn já láyọ̀ àtàlàáfíà o ò tí mọ̀ ó dìgbà tọ́mọ yẹn bá ṣe wẹ́ẹ̀ tí wọ́n rí ìyá tí wọ́n rọ́mọ wọ́n wá kẹ́ pé ẹ kú ewu ọmọ o mọ̀ pé ẹ kú ewu ọmọ yẹn kò mà tán síbẹ̀ wàhálà ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún ìyá ẹ̀ ni wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún abiyamọ ni àwa máa tọ́jú rẹ̀ lọ́sàn-án lóru tàdúrà a máa ké pe lódùà tí ọmọ yẹn bá gbóná ìgbà tó ń wo eyín ìgbà tó ń rákòrò tá a máa ṣọ́ káàkiri kó má ṣa nǹkan tí ó máa pa lára jẹ ìgbà tó jẹ́ pé ó máa ṣá jànàjànà ó ń yàgbé eyín ni o ó ń yàgbé kinní kan ni o ìgbórí fún ẹgbẹ̀ẹ́dún kọ́mọ tó rákòrò kó tó wá di pọ́nrìn mélòó láti ẹ̀fẹ́ sọ ṣé lóru tó máa jí ni tí ò ní sùn tí ò ní wo tá máa pàṣẹ tá gbé tá gbogbo ẹni tó ṣiṣẹ́ ibi fún Tolúlọpẹ́
kò ní rí ọmọ sín láyé. Gbogbo ẹnikẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ Tolúlọpẹ́ àti gbogbo àwọn aláìṣẹ̀ tí wọ́n fi ọmọ làkejì tí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò àwọn ní rí ọmọ sí wọn. Bẹ́ẹ̀ ni àṣẹ. Torí ọ̀rọ̀ Ọlọ́run tá ń kà gan tèmi ń kà ó sọ wípé ó ní sọ fún ènìyàn búburú pé kì yóò dára fún un. Ó ní ṣùgbọ́n sọ fún ẹni rere, sọ fún olódodo pé yóò sàn fún un. Mi ò lè sùn láti àná, mi ò lè sùn, ọkàn mi gbọgbẹ́ bí mo ṣe mo tiraka láti wá sórí ètò lónìí ni mo ṣọkàn akínni. Kí abiyamọ tó máa lọ́sàn-án lóru ó máa ìyá mi kò ṣe pé ó rọrùn fún nínú yílà ìlò, kò ṣe pé wọ́n ní owó yẹn, kò ṣe pé wọ́n ní ìfọ̀kànbalẹ̀ yẹn, kò ṣe pé bóyá ayé rọ̀ wọ́n lọ́rùn. Á pọn ọmọ yẹn, á gbégbàjá, á lọ sí iṣẹ́ àjàpá, á sáré lọ, á sáré bọ̀, á ṣe gbogbo ẹ̀. Tẹ́ bá rí bàbá tó jẹ́ abiyamọ, wọ́n mọ̀ pé àti tọ́ ọmọ kò rọrùn. Ọmọ yẹn wá dàgbà, á lọ sílé ìwé àkọ́bẹ̀rẹ̀, á lọ sílé ẹmọ tọ́mọ yẹn náà máa ṣe, á máa di síléètì, á máa dìwé káàkiri, á máa jókòó. Mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹnikẹ́ni tó ń pa ọmọ jayé tí wọ́n tán dún bú ọmọ nìkejì tí wọ́n wò pé àwọn in tó bá wù wọ́n làwọn lè ṣe. Elédùà tó ṣẹ̀dá ẹ̀ní ọmọ wọn gan kò ní sin wọ́n torí pé kò rọrùn. Mo rántí ìgbà kan, mo rántí ìyá mi nígbà tó jẹ́ wípé ìkan lára àwọn àbúrò mi ni tó jẹ́ pé tó bá dé báyìí ìyá yẹn á jára rẹ̀ sí òhò ni. Ìyá yẹn máa jára rẹ̀ sí òhò, ó máa sáré kiri lórí ọmọ. Gbogbo ẹ̀yin Odùduwà, gbogbo ẹ̀yin abiyamọ Odùduwà tẹ́ sọ pé kò kàn yín, ẹ̀yin ni mò ń retí kẹ́ jára yín sí òhò. Ẹ̀yin ni mò ń retí kẹ́ bọ́ síta ní gbangba láti sọ wípé ó tó gẹ́, láti sọ wípé ó tó gẹ́. Pé kí là ń ṣe? Abiyamọ máa ń ju rẹ̀ sọnù ni, kò kí ń kọ ewu. A ní ikú tó bá máa pa ọmọ òun kó pa òun. Àwa la wá ń fìdí ìdí tọ́lọ́run fi dá wa tó yẹ ká fi ìdí tó yẹ ká fi gba ìjọba lọ́wọ́ àwọn ìka ènìyàn. Ìdí ọmú àyà wa tó yẹ ká fi rọ àwọn ìka ènìyàn lóyè. Ṣé tẹ́ bá pa wá tán ẹ fẹ́ jí wa padà ni? Kò sí ẹni tó máa wá sílé ayé tí kò ní kú. Kò sí. Bẹ́ẹ̀ ni ẹ lè lágbára lónìí, ẹ lè pọmọ ọlọ́mọ lẹ́kún lónìí, ẹ lè sọ òkò bànújẹ́ sínú ilé onílé lónìí, ṣùgbọ́n ẹ̀yin ńkọ́? Tìyín náà máa kànlẹ̀kùn lọ́jọ́ kan. Gbogbo wa la kúkú máa lọ kúrò láyé, ìdájọ́ ń bọ̀. Ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo àwọn èèyàn wa, gbogbo ẹ̀yin ọ̀dọ́, ẹ ṣe paṣẹ láàbìtì torí ọba òkè gangan kò sọ pé ayé tí a ká wá gbé pé òun fẹ́ ká fi ayé ìyà. Kò ṣe ẹnikẹ́ni ní olórí burúkú. Ẹlẹ́dàá kò pè ẹnikẹ́ni ní olórí burúkú. Gbogbo wa la mú oríire wáyé. Ìgbà tá délé ayé ni gbogbo nǹkan bàjẹ́. Àwọn bàbá ńlá wa wọ́n ti ṣàṣìṣe, wọ́n ṣe àwọn nǹkan tí ò dáa, ọmọ ń jẹ ìyá ẹ̀. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, gbogbo ipá tá ní, gbogbo ìmọ̀ tá ní, gbogbo agbára iṣan tá ní, tán fi sọ wá di jàgídíjàgan, ẹ ṣe jẹ́ ká lò ó pé ó tó gẹ́. A fẹ́ bọ́ nínú ìgbèkùn yìí, a fẹ́ bọ́ lọ́wọ́ ìnira, a fẹ́ bọ́ lọ́wọ́
oko ẹrú amúnisìn. A fẹ́ ìjọba tó máa rọ̀ wá lọ́rùn. A fẹ́ ìjọba tó máa kọ́kọ́ fi ọmọnìkejì síwájú. A fẹ́ àwọn tó jẹ́ wípé ìfẹ́ ọmọnìkejì ló wà nínú wọn. Wọ́n fẹ́ láti ṣe ohun tó tọ́ àti tó yẹ. Àwọn tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Ọmọ wa ka ìwé tán láti primary school, láti ẹwà láti inú oyún, mi ò lè ṣàlàyé ẹ̀ láti inú oyún. Ìyá mi oyún yẹn ló bá lọ. Ó fi ọmọ yẹn sáyé ni. Àwọn èèyàn náà ń tọ́ ọmọ yẹn. Ẹni tí ọba òkè sì gbà fún tó jẹ́ wípé ọmọ yẹn ó bí sílé ayé. Ẹ wá wo gbogbo wàhálà tó máa go through kọ́mọ tó wá dé ibi tó dé lónìí. Ẹ wá ní wọ́n rìfáàsì mọ́tò wọ́n pa ni. Mi ò sọ̀rọ̀ nípa Tolúlọpẹ́ nìkan o. Mo ń sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ti ta sílẹ̀. Gbogbo ọmọ tí àti ẹ̀gbórúkọ ẹ̀ tó jẹ́ wípé wọ́n ti pa nípakúpa. Gbogbo ẹ̀yin afọmọṣowó. Ìgbàgbọ́ tèmi ni pé mo sì mọ̀ pa ní àwọn abiyamọ ní ilẹ̀ Odùduwà. Mo mọ̀ wípé a ní àwọn olórí ní ilẹ̀ Odùduwà. Mo mọ̀ pé a ní àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Odùduwà. Ṣùgbọ́n a fẹ́ kí wọ́n bá wa dìde sí ọ̀rọ̀ wa. Bí wọn ò bá sì dìde, mo ké sí gbogbo àwọn ọ̀dọ́ wa, gbogbo ẹ̀yin obìnrin, gbogbo ẹ̀yin ọkùnrin, pàápàá jùlọ àwa mẹ̀kúnnù tó jẹ́ pé àwa gangan là ń forí fá gbogbo ọ̀rọ̀ yìí. Ẹ ṣe jẹ́ ká dìde kí gbogbo wa ṣùrù mọ́ra wa bí ìgbálẹ̀. Kí gbogbo wa ṣùrù pọ̀, ká fìmọ̀ ṣọ̀kan, ká kan tí ò yẹ, ká kan tí ò fún wa ní ìfọ̀kànbalẹ̀. Ọmọgbọ́láhàn Àgbé ló ń bá yín sọ̀rọ̀ láti ìlú New Jersey. Ọmọgbọ́láhàn Àgbé New Jersey. Mo ti ń wá ẹ̀yin New Jersey tipẹ́tipẹ́ o. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ dẹ̀ kúkú ọ̀rọ̀ èèyàn tẹ́ ń ṣe, gbogbo ọ̀rọ̀ ìlú tẹ́ ń ṣe. Ẹ rí nǹkan tèmi máa sọ ni pé wọ́n ní Yorùbá ló ní ilé láti ń kọ́ ẹ̀ṣọ́ ròde. A mọ àwọn ogun tó ń jà wá. Àwọn ogun tó ń jà wá dẹ̀rí ó wà lábẹ́lé. Àwọn all these elites, àwọn ọba, chance. If we don't deal with these people, they will not let us go, and we will not see the clear vision of what is going on in Odùduwà land. We need to put ourselves together. So, ẹ jẹ́ ká kọ́kọ́ deal pẹ̀lú àwọn savages ní ilẹ̀ Yorùbá, which are the obas, the elite, the political elite. Ẹ jẹ́ ká tóra wa jọ. Let's shame them. The social media, we know all their clandestine dirty laundry. Ẹ jẹ́ ká spread there. If we don't shame these people, they will not. Wọ́n ò ní dákẹ́, wọ́n ò ní fún wa lọ́rọ̀ sọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ shame wọn náà. Let's shame them and let's deal with them. All their palaces are around us. Àwọn òjòyè, àwọn gbogbo. When we start dealing with them, a send signals àwọn ará àta tó fẹ́ wá bá wa jà. Gẹ́gẹ́ bí àwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ṣe sọ, ni pé àwọn tó bá gbá ọmọ ìyá ẹ létí ará àta mọ̀ ẹ́ pé ò ṣe ní ṣeré. Ẹ jẹ́ ká kọ́kọ́ deal pẹ̀lú wọn. We can't be talking with both of our mouth ká máa pamper àwọn people yìí. Ní pé wọ́n ń ṣiṣẹ́ kan bì kan wọn. Iṣẹ́ wo ni wọ́n ṣe? Àárín nǹkan kan tó ń ṣe, gbogbo ọmọ náà pa, kò sóúnjẹ, àwọn èèyàn kú. People, let's deal with these people. It's going to send a strong signal to them. Because if we do not deal with these people, we still have all this sabotage among us. Tó jẹ́ pé wọ́n sì máa fún àwọn Hausa Fulani tá a fẹ́ bá jà ní information. We still need to deal with our own issues first in Yorùbá. Sabotage ta ní nílẹ̀ Yorùbá. Àwọn savages tó jẹ́ pé wọ́n ń dàlú, tó ń dàrin wa rú. Àwọn èèyàn gbọ́dọ̀ ní cells káàkiri local government. Where are the local government? Àwọn tá a mọ ẹni tó mọ councillor tó wà ní ward ẹ̀. These are places we need to look into. Let's start asking questions. If we move forward. Bẹ́ẹ̀ni. Ara tá à ń sọ nìyẹn. Gbogbo ẹ̀ tó ṣe dé gbogbo level yìí, a béèrè ọ̀rọ̀.
So gbogbo nǹkan tó ń ba gbogbo ẹ̀, let's start holding them. Àmọ́ gbogbo àwọn ọba tó yẹ pé ó ń fẹ́ ọmọ kékeré, wọ́n ń bóra gbogbo ẹ̀, wọ́n ra cream fún ọmọ. Táwọn náà fẹ́ bára jàjà Odùduwà tó wà nílẹ̀ yìí. Àwa la máa jàjà yẹn fúnra wa. Àwa la máa gbé fúnra wa. Bẹ́ẹ̀ni. A bá gbé pressure yẹn ta kí iná ọmọ wọn dì. You gonna know where they belong. Is it that they are with us or ká ṣígbá fún wọn? Ẹ ṣeun gan bàbá mi. Ẹ ṣeun mo máa hàdí iṣẹ́. Disappointed us. We can't remain like this forever. People are dying every day. Hunger is killing people. There is nothing working in that country. And we start báwọn sọ òótọ́ ọ̀rọ̀ náà. Àwọn èèyàn máa pa ní orí social media. Àwọn ọba kan igbákejì òrìṣà. Àwọn tó yẹ kó ti talẹ̀ òòṣà. Wọ́n ti ta òòṣà wa. I'm an artist. I know all of these things. Àwọn ata ọjà yẹn gbogbo èrè ìlú náà ti ta lọ́tán. For all these Oyibo people. So all these things, we need to start asking questions. That's what we are. Kọ́tà bẹ̀rẹ̀ sí máa ṣe náà nìyẹn. Bẹ́ẹ̀ni. Bàbá mi, mo fẹ́ bi yín, ẹ má bínú o. Ẹ má bínú bàbá mi. We have problems in Yoruba land, which are political jobbers and the obas. Àwọn ọba ni politician ń lò. Tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀, tó máa kówó sọ́ba lápò, tó máa pa àwọn èèyàn mọ́ra. Bàbá mi. And look at all the subjects. Ẹ wo àwọn subjects wọn. Poverty, downtrodden people. Nothing is working. Kò sí nǹkan kan fún wọn. Ẹ ṣeun gan, mo dúpẹ́ gan. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe o. Ẹ ṣeun gan sá. Odùduwà á gbé yín o. Àmín àṣẹ. Arére ń bẹ o. Àmín àṣẹ, ẹ ṣeun. Ẹ jí gìrì ilé yá ọmọ Oòduà ẹ ta jí. Gbogbo ẹ̀ náà ti kọ sínú àṣà. A sì nílò láti tẹ̀ ẹ́ kó pọ̀ dáadáa. Kán bá wa pín káàkiri pé káwọn èèyàn wá tají. Ọ̀rọ̀ ìbò kọ́ ló ń ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ pé a fẹ́ gba òmìnira wa ni ká máa ṣe ìjọba tiwa. Wọ́n ti tà wá tán. Kò kù mọ́. Ẹ ta gìrì, ẹ tají. Oòduà ẹ gbéra ńlẹ̀. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀yin ọ̀dọ́. Gbogbo ọjọ́ ọ̀la yín tán ti jẹ máyé ó ti tó gẹ́. Ẹ gbéra ńlẹ̀, ẹ dìde. Ilé ti yá. Ibi ni mo fẹ́ dúró sí. A tún máa kàn sí ẹ tún máa bá wa ká lọ lórí ètò. Àwọn èèyàn wá sì máa tún jáde, ṣùgbọ́n máa rántí wípé mọ̀kànmọ̀kàn ni o. Tó o bá káwọ́ gbéra lónìí tó o ní kò kàn ọ́. Ó ń kànlẹ̀kùn bọ̀ lọ́dọ̀dọ̀ rẹ. O lè fi lé kó o fi òkun kó o fi ṣòwò kí gbogbo owó rẹ ọlá rẹ kó dàbí yanrìn inú ọ̀sà. Ṣùgbọ́n lọ́jọ́ tí ìdájọ́ Elédùà bá dé báyìí, níbo ló máa ka ọmọ? Ọwá kù wọ àti ìwà rẹ ní hòhò. Gbogbo eré owó tó sá, eré ipò tó sá kò mà ní bẹ́ẹ̀ wọlé sún. Ilẹ̀ kan náà tó o ti fìyà jẹ tálákà, tó o ti fìyà jẹ aláìní, ilẹ̀ kan náà jọ máa sin ẹ̀yin méjèèjì sí. Wà wá yọjú sí gbàgede Olódùmarè. A wá bi ọ́ wípé káàbọ̀ ibi tí iṣẹ́ ọwọ́ rẹ, ibi tó tọ́ sí ọ lélẹ̀, kọjá lọ síbẹ̀. Ibo ló máa tọ́ yín sí? Ibo lẹ máa kọjá lọ? Ibi ni mo dúró sí. Tolúlọpẹ́ ti lọ o. Ìyẹn náà tún ti lọ. Ẹ̀yin ẹ lè máa dáàbò bo ọmọ yín, ẹ lè máa gbọ́ ọmọ yín pamọ́. Ṣùgbọ́n ẹ máa rántí wípé ẹni tó gbé èbùkà, ọmọ ẹ̀ máa jẹ nínú ẹ̀. Ìwọ tó ń ṣe bí o tí ì mọlẹ̀ tó máa ṣú àbí tó máa mọ́ lọ bá ọ lọ́la. Ẹ ṣe ronú, kẹ́ ṣe èrè.